Gbajúgbajà olórin fújì ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Táyé Àkàdé Adébísí ẹni tí gbogbo ayé mọ̀ sí Táyé Currency tàbí Àpèsìnwàn tàbí Bàbá Ọ̀nàrẹ́bù. Ó mà ti tú àṣírí lórí awuyewuye tó gba ìgboro wípé ó ń gbèrò aburú sí ọ̀gá àti bàbá ẹ̀ nídìí iṣẹ́ fújì. Alhaji Abdulwasi Alabi Ọ̀dẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma tí Táyé Currency tó sì ti tú àṣírí tó wà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún lójú gbogbo ayé ní ìta gbangba. Kódà ìpínlẹ̀ Èkó tí Alhaji Pasuma tó ń gbé ní Táyé Currency ló ti wá fi èsì sí gbogbo ẹ̀sùn tí ó jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára náà. Kì í ṣe ìròyìn mọ́ pé àárín Pasuma àti Táyé Currency kò rí bó ṣe rí bíi ti tẹ́lẹ̀ mọ́. Láti nǹkan bíi ọdún méje sẹ́yìn sí ni ọ̀rọ̀ ọ̀hún ló mà ti bẹ̀rẹ̀, tó jẹ́ wípé níṣe ni àwọn olólùfẹ́ Pasuma àti olólùfẹ́ Táyé Currency ni wọ́n ti wá kọ̀yìn síra wọn débi pé èébú èpè ọ̀rọ̀ àlùfàǹṣá ni wọ́n máa ń sọ síra wọn lórí ẹ̀rọ ayélujára. Kódà lẹ́yìn tí Táyé Currency tó lọ dọ̀bálẹ̀ bẹ Alhaji Pasuma ní ìlú Mecca lórílẹ̀‐èdè Saudi Arabia lásìkò táwọn méjèèjì lọ ṣe hajj kékeré táwọn mùsùlùmí ń pè ní umrah lọ́dún tó kọjá. Síbẹ̀ ìjà yìí kò tíì tán o, tó sì jẹ́ pé òun ló jẹ́ kí àwọn olólùfẹ́ àwọn méjèèjì kí wọ́n máa sọ̀rọ̀ burúkú síra wọn. Bó tiẹ̀ jẹ́ pé Pasuma àti Táyé Currency ti jẹ́ kó di mímọ̀ pé ìjà ti tán, kò sí wàhálà láàrin ara wọn, ṣùgbọ́n ìbú táwọn olólùfẹ́ wọn ń búra wọn lórí ẹ̀rọ ayélujára ó pọ̀ púpọ̀ kó tó wá di pé ọkùnrin kan tó jẹ́ ara àwọn tó ń tẹ̀lé Táyé Currency tó ń jẹ́ Rilwan Rolex D tí ó kó kúrò lẹ́yìn Táyé Currency lójijì tó sì wá sẹ́yìn Pasuma kó tó máa tú àṣírí wípé Táyé Currency ó ń lépa ẹ̀mí Pasuma ó sì ń wá gbogbo ọ̀nà bí yóò ṣe pa á. Ó ní lásìkò tóun sì wà lọ́dọ̀ Táyé Currency, ó ní ẹnu Táyé Currency ló fi ṣàlàyé fóun wípé òun wá bóun yóò ṣe pa Pasuma. Kódà ó ní látọdún 2019 ní ló ti fẹ́ pa Pasuma, tó sì tún jẹ́ kó di mọ̀ pé lẹ́yìn ìgbà tí ìyá Pasuma kú ní Táyé Currency ń sọ fóun pé agbára Pasuma ti bàjẹ́ nítorí pé ńgbà tó ti ń gbìyànjú láti 2019 tí ò rí pa, ó ló sọ fóun pé ẹ̀mí Pasuma ẹ̀mí ẹ̀ yí gan ni. Bó tilẹ̀ jẹ́ pé Táyé Currency ó ti gbé ìgbésẹ̀ lọ́nà òfin lórí ọ̀rọ̀ yìí tí ó ti ní káwọn agbẹjọ́rò ẹ̀ kan kọ lẹ́tà sí Rolex D, ṣùgbọ́n Táyé Currency fúnra ẹ̀ lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọgbọ̀njọ́ nínú oṣù kẹta ọdún yìí, the 30th of March 2026, ìlòun fúnra ẹ̀ ló fèsì sí awuyewuye yìí ní ìta gbangba lásìkò tí Táyé Currency tó lọ kọrin ní agbègbè Kétu ní ìpínlẹ̀ Èkó. Ní ó máa sọ̀rọ̀ níta gbangba wípé kò sóòótọ́ nínú ẹ̀. Ó ní ọ̀gá òun ní Pasuma, òun ò sì lè gbèrò aburú sí i. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ wípé nínú gbogbo àwọn olórin kò sí ẹni tí ó lè dúró ti Pasuma tàbí gbèjà ètò òyìnbó ń pè ní loyalty tó òun Táyé Currency tó.